A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ààrẹ Bọ́lá Tinubu, ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio, agbẹnusọ ilé-ìgbìmọ̀ Tajudeen Abbas, ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́, àwọn gómìnà ní ẹkùn gúúsù àríwá àti ẹgbẹ́ Pan-Niger Delta Forum (PANDEF), gbogbo wọn ni wọ́n ti fi ìbánikẹ́dùn wọn hàn sí ikú àgbà ọ̀jẹ̀ Edwin Clark tí ó di olóògbé ní ọjọ́ Ajé lẹ́ni ọdún 97. Nínú àtẹ̀jáde ni ẹbí ti ṣe ìkéde ikú Clark lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun. Clark ni wọ́n bí sí Kiagbodo, agbègbè Ìjọ́ kí ó tó di ìpínlẹ̀ Delta. Ó ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti sẹ́kọ́ndírì ní Ẹfúrún, Òkìrìkà àti Àfúngbẹ̀nẹ̀ kí ó tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ní Government Federal Training College tí ó padà di Delta State University, Abraka. Clark ṣiṣẹ́ fún ìgbà díẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ kí ó tó lọ ilẹ̀ òkèèrè láti kàwégboyè nínú iṣẹ́ amòfin. Ó ṣiṣẹ́ pẹ̀lú ìṣèjọba ológun Samuel Ogbemudia àti adarí orílẹ̀-èdè General Yakubu Gowon láàrin ọdún 1966 àti 1975. Ní ọdún 1966 ni ó jẹ́ ọmọ ẹgbẹ́ Advisory Committee fún gómìnà ológun fún Mid-Western Region Province David Ejok kí wọ́n tó yàn án sí ipò Federal Commissioner of Information ní 1975. Kí Ọlọ́run tẹ́ ẹ sáfẹ́fẹ́ rere, àmín. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ààrẹ Tinubu ti ṣe àpèjúwe Clark ní adarí tó ní akíkanjú, tí ó dúró fún ohun tí ó fẹ́, tí ó sì ní ìgbàgbọ́ nínú rẹ̀. Ẹ̀rù kì í bà á àti dá dúró láti gba ìdájọ́ òdodo. Olóyè Clark ṣaṣojú Niger Delta orílẹ̀-èdè. Ìdásí rẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀-èdè jẹ́ àrà ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí olóṣèlú, àwọn alátakò rẹ̀ gan kì í kó ọ̀rọ̀ rẹ̀ dànù bí ó bá sọ̀rọ̀. Ìtàn kò lè gbàgbé rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jà fún ẹ̀tọ́ àwọn ènìyàn rẹ̀, ìrẹ́pọ̀ àti ìṣèjọba rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kò dín ní 450 òṣìṣẹ́ ilẹ̀ òkèèrè ní 109 Nigerian embassies tí wọn kò tíì gba owó oṣù láti bí oṣù 5 sí 6 sẹ́yìn, gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ Ministry of Foreign Affairs ni wọ́n lálàsí tí wọn kò lè san owó ilé àti owó ilé-ìwé àwọn ọmọ pẹ̀lú àwọn ojúṣe mìíràn láàrin ẹbí. Adelé agbẹnusọ ní Ministry of Foreign Affairs Kemi Ebiemfa náà fìdí ìṣòro yìí múlẹ̀ bí ó ti sọ àsọdájú wípé àwọn adarí wọn ń ṣiṣẹ́ láti yanjú ìṣòro ọ̀hún. Pẹ̀lú ìṣúná owó fún ọdún 2025 tí wọ́n ṣe àgbékalẹ̀ sí ilé ìgbìmọ̀, ìgbàgbọ́ tó jinlẹ̀ wà wípé lẹ́yìn ọ̀rẹyìn dídùn lọ̀sán so. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ilé-iṣẹ́ yìí ná 251.71 billion naira lórí owó oṣù láàrin ọdún 4. Èyí ń wáyé lẹ́yìn àlékún owó ìṣúná fún ilé-iṣẹ́ ìjọba. Lára àwọn òṣìṣẹ́ lọ ẹ̀sùn àìsí owó yìí mọ́ ìdádúró ìṣúná fún ọdún 2025. Káàkiri ẹ́mbásì ni àwọn òṣìṣẹ́ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kò rí owó oṣù gbà fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Kódà àwọn mìíràn ti fi iṣẹ́ sílẹ̀ láì gba owó láti oṣù kẹjọ sí ìkẹsàn-án ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti rọ àwọn oníṣòwò kí wọ́n jẹ́ kí owó ọjà wọn náà wálẹ̀, pàápàá jùlọ oúnjẹ. Mínísítà fún ètò ọ̀gbìn Abubakar Kyari ni ó sọ èyí lánàá níbi ìpàdé àyájọ́ 2025 Wheat Farmers Greenfield Day tí ó wáyé ní abúlé Dabi ní ìjọba ìbílẹ̀ Ringin, ìpínlẹ̀ Jigawa. Mínísítà kérora lórí ìwà àìbìkítà àwọn oníṣòwò láti ṣe àdínkù owó oúnjẹ pẹ̀lú wípé owó rẹ̀ ti dínkù lọ́jà. Kyari ṣàlàyé wípé ìjọba àpapọ̀ mọ̀ nípa àdínkù owó oúnjẹ lọ́jà káàkiri àwọn ọjà ńláńlá, pàápàá jùlọ àwọn oúnjẹ bíi fúláwà, ṣúgà, ìrẹsì àti pásítà, ṣùgbọ́n kan ìjọba lóminú wípé ọ̀pọ̀ àwọn alátùútà
retailers, bakers àti oníṣọ́ọ̀bù kọ̀ láti mú kí àdínkù yìí hàn nínú ọjà tí wọ́n ń tà kí ayé má bàa rọrùn fún ọmọ orílẹ̀-èdè. Oṣù mélòó sẹ́yìn ni àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka alátúntà ké gbàjarè lórí bí owó oúnjẹ ṣe ń lọ sókè, ṣùgbọ́n ní báyìí tí owó oúnjẹ wálẹ̀, fún àpẹẹrẹ àpò fúláwà tí wọ́n ń tà ní ₦81,000 ti di ₦60,000, spaghetti ti kúrò ní ₦20,000 bọ́ sí ₦15,000. Kò ní dára kí aráàlú má jẹ nínú àǹfààní ẹ̀dínwó oúnjẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ìfowópamọ́ àgbà CBN ti pàṣẹ kí gbogbo ilé-ìfowópamọ́ ṣe àfihàn lẹ́kùnrẹ́rẹ́ gbogbo àpò ìkówósí tí ọjọ́ ti lọ lórí wọn, dormant accounts, àwọn owó tí wọn kò rẹ́ni béèrè rẹ̀ àti àwọn owó mìíràn sí orí ẹ̀rọ alátagbà wọn. Àṣẹ yìí ni wọ́n ṣe àfihàn nínú ìwé àkíyèsí notice tí aṣojú adarí òfin owó CBN Michael Akuka buwọ́wọ́ lù. Wọ́n ní èyí wà lára òfin tuntun láti CBN. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. National Security Adviser NSA Nuhu Ribadu ti yọ̀ǹda àwọn tí ó lé ní 59 àwọn tí wọ́n gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé káàkiri inú igbó ní ìpínlẹ̀ Kaduna fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ tí olórí òṣìṣẹ́ sí gómìnà Sanni Limankila darí ní ìlú Àbújá. Níbi ayẹyẹ yìí ni Ribadu ti ní lára àwọn tí wọ́n gbà kalẹ̀ yìí láti rí obìnrin 28, ọkùnrin 24 àti ọmọdé 6, nígbà tí ẹnìkan nínú wọn wà ní ilé ìwòsàn. NSA fi kún un wípé ìjọba àpapọ̀ ń ṣiṣẹ́ yí aago ká láti rí i wípé gbogbo àwọn tí wọ́n ṣì wà nínú ìgbèkùn àwọn ajínigbé ni wọ́n gbà kalẹ̀ pátápátá. Ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jà fitafita láti mú kí orílẹ̀-èdè ṣe é gbé. Àwọn iléeṣẹ́ ológun, ará ìlú, ó ní gbogbo wọn ń ṣiṣẹ́ papọ̀, a sì ń rí èsì. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kaduna àti ìṣèjọba rẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti mú kí ó ṣeé ṣe. Ribadu tẹ̀síwájú wípé ìpínlẹ̀ Kaduna ni ìwà àdàlúrú ti pọ̀ jùlọ láti bí ọdún díẹ̀ sẹ́yìn, ṣùgbọ́n lónìí ó ti wà lára àwọn ìpínlẹ̀ tí ó pamọ́ jùlọ pẹ̀lú àjọṣepọ̀ tí wọ́n ní pẹ̀lú ìjọba àpapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Olórin ilẹ̀ Nàìjíríà David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido ti tọrọ àforíjì lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun CP Mohammed Umar Abba lẹ́yìn tí ó ké sí bóde lórí rògbòdìyàn òṣèlú tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìràwọ̀ olórin yìí sọ fún kọmíṣánná kí ó bọ̀wọ̀ fún ìlànà òfin bí ó ti ṣe ìkìlọ̀ kí ó má gbéná wò òun lójú, ṣùgbọ́n lẹ́yìn èyí ni Davido yí ohùn padà bí ó ti gba orí ẹ̀rọ ayélujára lọ láti tọrọ àforíjì fún bí ó ti fi ìbínú sọ̀rọ̀. Ó ní ìfẹ̀míṣòfò tó wáyé ló fà á tí òun fi sọ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ní òun mọ rírì iṣẹ́ kọmíṣánná láti mú kí òfin múlẹ̀ bí ó ti gbóríyìn fún gbogbo àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò fún akitiyan wọn láti mú kí àlàáfíà jọba. Davido fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀rí ti fi ojú hàn gbangba wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ kọjá kọmíṣánná tàbí àwọn adarí agbófinró. Òun sì rí ipa ribiribi tí kọmíṣánná kó láti mú kí àlàáfíà jọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti da àwáwí tí olórin Habib Kìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ṣe nù wípé òun gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn alárùn ọpọlọ. Ọlọ́pàá tẹnumọ́ wípé àwọn ṣì ń wá Portable lórí ẹ̀sùn ìkọlù tí ó ṣe sí àwọn òṣìṣẹ́ ìjọba. Nínú àfihàn fídíò tí Portable ṣe sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lánàá ọjọ́ Ìṣẹ́gun ni ó ti ní òun jẹ́ alárùn ọpọlọ tí ó ń gba ìtọ́jú lọ́wọ́ ní Federal Neuropsychiatric Hospital Aro, Abẹ́òkúta. Portable sọ ọ̀rọ̀ yìí níbi tí ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọmọ Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n kéde wíwá rẹ̀, ṣùgbọ́n alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ẹ̀ múlẹ̀ wípé
Portable gbọ́dọ̀ jọ̀wọ́ ara rẹ̀ fún ìwádìí. Ó ní Portable kò lè sí ní àrò. Gbogbo ènìyàn ni ó mọ̀ wípé ẹni wọ́n ń wá ní Portable. Bí ó bá jẹ́ wípé lótìítọ́ ni ó wà ní àrò, wọ́n á ti fi tó ọlọ́pàá létí. Ọlọ́pàá kéde wíwá Portable lẹ́yìn tí ó darí jàǹdùkú ẹlẹ́ni 9 láti wá ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ Ministry of Physical Planning and Urban Development ẹkùn ti Ọ̀tà 3 tí wọ́n sì dá àpá sí wọn lára nítorí àbẹ̀wò tí wọ́n ṣe sí ilé ìgbafẹ́ rẹ̀ Odogwu Bar láti béèrè fún ìwé àṣẹ ilé kíkọ́ Approved Building Plan. Àwọn òṣìṣẹ́ ìjọba wọ̀nyí ríbi mórí bọ́ kí wọ́n tó ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá agbègbè Ọ̀tà kí iléeṣẹ́ ọlọ́pàá tó fi ẹ̀sùn yìí ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn. Ọwọ́ bá lára àwọn alábàáṣiṣẹ́pọ̀ Portable ṣùgbọ́n òun fúnra rẹ̀ na pápá bora. Ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìwé ìpè ni àwọn ti fi ránṣẹ́ sí Portable ṣùgbọ́n tí ó kọ̀ láti yọjú. Bákan náà ni kò rán amòfin kankan láti wá ṣe aṣojú rẹ̀. Èyí ló mú iléeṣẹ́ ọlọ́pàá gba àṣẹ ilé-ẹjọ́ láti kéde wíwá Portable. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.